ẹ wá wo ohun tí Mákindé ṣe o. Ọba tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Supreme Court ti yọ kúrò nípò ní Mákindé tún dá padà sípò ọba. Ọ̀rọ̀ náà dàbí àlá lásán lójú gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ni, nítorí ohun tí à ń gbọ́ nílẹ̀ yìí, èyí tí òfin Nàìjíríà sì sọ ni pé nígbà tí ọ̀rọ̀ kan bá ti dé ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, ẹjọ́ yòówù tí wọ́n bá dá níbẹ̀, àṣẹ ayérayé lógún. Kò sẹ́nìkan tó bá jẹ́ ọmọ Nàìjíríà tàbí tó ń gbé ní Nàìjíríà tó gbọ́dọ̀ dá àṣẹ náà kọjá. Ṣùgbọ́n ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dájọ́ kan ní ọjọ́ 29 oṣù kọkànlá November 29, 2019, ọdún 5 àti oṣù 3 sásìkò yìí, wọ́n yọ ọba Samuel Adébáyọ̀ Akíndélé Adégbọlá Eleruwa àti Èrúwà níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìbàràpá kúrò nípò ọba. Wọ́n ní kò gbọ́dọ̀ pe ara ẹ̀ lọ́ba níbikíbi nítorí kì í ṣe ọba Èrúwà. Gbogbo èèyàn sì ti rò pé níbẹ̀ lọ̀rọ̀ náà parí sí. Ṣùgbọ́n ní ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹnjiníà Seyi Makinde gba ọ̀nà ẹ̀bùrú, ó sì fi ète taari ẹjọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ náà dá dànù. Ó sì kéde pé Adégbọlá yìí kan náà làwọn fọwọ́ sí pé kó padà sípò ọba. Ó sì gbé ọ̀pá àṣẹ fún un lọ́fíìsì rẹ̀. Ohun tí ọ̀pọ̀ ń pariwo ni pé báwo ni Mákindé yóò ṣe irú èyí tó ṣe yìí, pé irú àjọṣe wo ni yóò wà láàrin òun àti Adégbọlá tí yóò fi dojú ẹjọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dé, tí yóò sì jáde pẹ̀lú ètò míì tó fi hàn pé ète àti àlùmọ̀kọ́rọ́ yìí lásán ni. Bí àwọn kan ti ń lérí pé ọ̀rọ̀ náà yóò lẹ́yìn fún ọba Adégbọlá tó bá yá, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ohun tí Mákindé ṣe yìí àṣegbé ni nítorí ọwọ́ ẹ̀ ní gbogbo agbára wà. Àmọ́ báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an? Kí ló ṣẹlẹ̀? Níbo ni wàhálà sì ti dé? Bí ọ̀rọ̀ náà ti jẹ́ nìyí o, ó yá ẹ máa bá mi ká lọ. Ọba ńlá kan wà tẹ́lẹ̀ tí gbogbo èèyàn mọ̀ bí ẹni mowó nílùú Èrúwà àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yíkáyíká. Ọba Bọ́láńlé Ọláníyàn ni. Ní 1972 ló ti jọba. Ìgbà rẹ̀ sì tú àwọn èèyàn ìlú náà lára débi pé àwọn kan kò mọ̀ pé ọdún 22 péré ló lò nípò ọba. Ọmọ ìdílé Àkàlákọ̀ yìí ni. Ìdílé náà ló sì ti jọba. Àmọ́ lọ́jọ́ 1 oṣù karùn-ún ọdún 1994, àkùkọ kọ lẹ́yìn ọmọ ọkùnrin. Ọba Ọláníyàn wàjà, ó lọ bá àwọn bàbá rẹ̀ níbi tí wọ́n ti lọ. Nínú oṣù karùn-ún yìí náà ni ìjọba ìlà oòrùn Ìbàràpá ti kọ̀wé jáde sí ìdílé Ọláríbikúsí. Wọ́n ní kí wọ́n fi ọmọ oyè ránṣẹ́ sáwọn, ìyẹn ẹni tí yóò jẹ Elérúwà tuntun. Èyí rọrùn láti ṣe nítorí ìdílé méjì náà ló ń jọba níbẹ̀, ìdílé Àkàlákọ̀ àti Láríbikúsí. Nígbà tó sì jẹ́ ìdílé Àkàlákọ̀ yìí ni ọba Ọláníyàn tó wàjà ti wá, àwọn ìjọba ìbílẹ̀ kọ̀wé sáwọn ọmọ oyè ní Ọláríbikúsí pé kí wọ́n forúkọ Elérúwà tuntun ránṣẹ́ o. Nínú ìdílé àwọn Láríbikúsí tí wọ́n ní kí wọ́n mú oyè wá yìí, àwọn ìdí igi 4 ló wà níbẹ̀. Ìdí igi Àjàó, Sábẹ, Ọmọni àti Lásobo Àgbàràgbá. Ó ní àwọn igun 4 yìí bá fa àwọn ọmọ oyè kọ̀ọ̀kan kalẹ̀. Ìdílé Àjàó mú Ràṣídì Ọlásùnkànmí Oyèdépò wá. Ìdílé Sábẹ fa Abíọ́dún Òjẹ́ládé kalẹ̀. Ìdílé Ọmọni mú Lámídì Okùnọlá wá. Bẹ́ẹ̀ ni ìdílé Lásobo Àgbàràgbá fa Jósẹ́fù Òkè kalẹ̀. Èyí ni pé ìdígi 4 tí ọ̀rọ̀ kan ti mú ọmọ oyè wá, wọ́n sì ti fi orúkọ àwọn ọmọ oyè náà ránṣẹ́ sí àwọn afọbajẹ. Ohun tí wọ́n ń retí ni pé wọn yóò mú ẹnìkan nínú àwọn 4. Àmọ́ lójijì ní 1998, lẹ́yìn ọdún 4 tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí, ni wọ́n gbọ́ pé àwọn afọbajẹ mà ti fi orúkọ ẹnìkan ránṣẹ́ o. Orúkọ náà kò sì sí nínú orúkọ táwọn Láríbikúsí fi ránṣẹ́ sí wọn. Kí ló dé? Kí làwọn afọbajẹ ṣe yìí? Ǹjẹ́ kí lórúkọ ẹni tí wọ́n mú wá? Wọ́n ní Samuel Adégbọlá ni. Adégbọlá bíi ti bó àti àwọn ọmọ oyè àtàwọn ọmọ ìdílé Àkàlákọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jọba tán sáré pariwo. Wọ́n ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, pé ọmọ ìdílé Àkàlákọ̀ níbi tí ọba Ọláníyàn ti gbésẹ̀ ní Adégbọlá.
báwo ni yóò ṣe wá tún jọba. Ohun tí àwọn èèyàn kò mọ̀ ni pé Ìbàdàn ni Adégbọlá wà, òun sì ti rìn sí gbogbo ọ̀rọ̀ náà pa níbẹ̀, kódà ó ti débi tí wọn yóò ti fi ọba jẹ. Èyí ni pé láti òkè ni agbára náà ti wá. Bẹ́ẹ̀ àwọn ará Èrúwà ń tọpinpin Adégbọlá tí wọ́n ń gbọ́ orúkọ ẹ̀. Ohun tí gbogbo wọn sì mọ̀ ni pé ìdílé Àkàlákọ̀ ló ti wá. Àfi ní ìgbà tí òun fúnra ẹ̀ jáde tó ní lóòótọ́ ìdílé Àkàlákọ̀ ni bàbá òun ti wá, ṣùgbọ́n ìdí ìyá lòun ti fẹ́ jọba nítorí ọmọ ìdílé Lárìbíkúsí ni ìyá òun ń ṣe. Bí ọ̀rọ̀ bá dà báyìí, bí ọmọ kò bá ìtàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn. Àti pé bí ọmọdé bá kọ iyún àná, àwọn àgbà yóò fi ìtàn balẹ̀ fún ni o. Àwọn ará Èrúwà ń béèrè pé ṣé lóòótọ́ ni Adégbọlá ti ìdílé àwọn Lárìbíkúsí wá. Níbi ìwádìí wọn ni wọ́n sì ti gbọ́ ìdí òkodoro. Ọ̀kan nínú àwọn ọmọ oyè ní ìdílé Lárìbíkúsí, ọmọọba Oyèdépò Àjàó, ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà kò rújú rárá. Ó ní lákọ̀ọ́kọ́ bàbá tó bí Samuel tó ń jẹ́ Adégbọlá yẹn ọmọ ìdílé Olúrìn láti ìdílé Àkàlákọ̀ ni. Àjàó ní àmọ́ o tí wọ́n bá tú ìdí ọ̀rọ̀ náà désàlẹ̀ pátápátá, Adégbọlá yìí kì í ṣe ọmọ Èrúwà gan-an, nítorí kí tó yí àjọbọ tó bí bàbá ẹ̀, Igbó Ọrà làwọn ti wá. Iṣẹ́ ajé ló gbé wọn débẹ̀, wọn kì í ṣe ọmọ Èrúwà rárá. Ìyá rẹ̀ tó sì ń sọ yìí ọmọ ilé Jagun ní Èrúwà ni, bẹ́ẹ̀ ni wọn kì í jọba nílé Jagun, àti pé oyè Jagun ni wọ́n ń jẹ nílé wọn. Ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń sọ báyìí, Adégbọlá ní kì í ṣe ìyá òun gan ló tan mọ́ ìdílé Lárìbíkúsí pé ìyá òun ni. Àwọn èèyàn tún wádìí ìyá ẹ̀, wọ́n ní kì í ṣe ara àwọn sẹ́ẹ̀, nítorí ọmọ ìyàwó ló ṣe dé ilé àwọn Lárìbíkúsí. Gbogbo àlàyé yìí làwọn ọmọ ilé Lárìbíkúsí ṣe fáwọn afọbajẹ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀, àwọn afọbajẹ mú orúkọ Adégbọlá lọ sọ́dọ̀ ìjọba ní ọjọ́ 9 oṣù keje ọdún 1998. Wọ́n ní ẹni tí àwọn fẹ́ ní Eleruwa nìyẹn. Bí ọ̀rọ̀ bá dà báyìí, àwọn tí ọ̀rọ̀ náà kò bá tẹ́ lọ́rùn láǹfààní ọjọ́ 21 láti fi ẹ̀hónú wọn hàn, kíjọba sì yẹ ohun tí wọ́n bá wíwò dáadáa. Ohun tó jẹ́ kí àwọn ìdílé Lárìbíkúsí sáré kọ̀wé ní ọjọ́ 11 oṣù keje yìí kan náà nìyẹn, tí wọ́n sì lọ́ọ́ mú un fúnjọba pé Adégbọlá kọ́ ni ipò Eleruwa tọ́ sí, nítorí ipò náà kò tí ì kan ìdílé wọn. Nígbà tó jẹ́ àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ tán. Àwọn èèyàn ìjọba kò gbà o. Gómìnà ológun ìgbà náà Ahmed Nedore Oyahiri, tóun kì í ṣe Yorùbá, pẹ̀lú àmọ̀ràn àwọn tó wà níbẹ̀ tí Adégbọlá mọ̀ bí ẹni tó mowó, ní kò sí àyè àlàyé. Ó sì ní kí wọ́n kéde ọjọ́ 15 oṣù kẹjọ pé àwọn ti mú Adégbọlá gẹ́gẹ́ bí Eleruwa tuntun. Láti ọjọ́ náà gan ni wàhálà ti bẹ̀rẹ̀, nítorí àwọn ọmọ ìdílé Lárìbíkúsí gba ilé ẹjọ́ lọ. Gbogbo bí ọ̀rọ̀ ti rí yìí náà ni wọ́n sì rò fún wọn nílé ẹjọ́. Olórí ẹbí Lárìbíkúsí James Ọlátúndé Ìdòwú ló ṣáájú, táwọn 4 míì sì tẹ̀lé. Ńlẹ́jọ́ bá bẹ̀rẹ̀ pẹrẹwu. Ẹjọ́ náà kò ní wàhálà kan nínú rárá. Bó ti ṣe jẹ́ pé ẹ̀rín kò yàtọ̀ tó fi délùú òyìnbó, bẹ́ẹ̀ náà ló jẹ́ kò sí ìyàtọ̀ nínú ẹjọ́ tí kò bá ti rújú níbì kankan. Ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ nìbàdàn ní ọjọ́ 26 oṣù kínní January 26, 2011, adájọ́ Mukhtar Ládìpò Abímbọ́lá dá àwọn ìdílé Lárìbíkúsí láre. Wọ́n ní àwọn ní ipò ọba Èrúwà tọ́ sí, àti pé gbogbo àlàyé tó wà níwájú àwọn yìí tí olùjẹ́jọ́ ìyẹn ọba Samuel Adébáyọ̀ Adégbọlá kò sì rí àtakò gidi kan ṣe sí wọn. Kò tún sí ohun tó kù nídìí ẹ̀ ju pé ipò ọba náà kò tọ́ sí Adégbọlá lọ, pé tó bá ń jọba lọ ìyànjẹ àti ìrẹ́jẹ pátá gbáà ni yóò jẹ́ fún ìdílé àwọn Lárìbíkúsí. Ìwà ìkà gbáà sì ni. Bí wọ́n ti dájọ́ náà ní ariwo ta, ìdùnnú sì yí gbogbo ìlú Èrúwà ká. Kì í ṣe pé nítorí tí wọ́n kórìíra Adégbọlá o, ṣùgbọ́n nítorí pé ìdájọ́ náà fi hàn pé ìwà ìrẹ́jẹ kò dára ni. Àmọ́ Adégbọlá lòun ò gbà o. Ó sì sáré lọ bá Aláàfin àná Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí. Òun àtàwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ní ara àwọn ni Adégbọlá o, ìyà kan kò gbọdọ̀ jẹ́. Ìyẹn ló ṣe jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọba Adégbọlá gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Kó tiẹ̀ tó dìgbà náà ló ti ń lérí kiri pé Court of Appeal làwọn yóò ti yanjú ẹ̀, ìyẹn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Òun àti àwọn tí wọ́n jọ dá lẹ́bi ni wọ́n jọ lọ sílé ẹjọ́ yìí o.
àwọn méje sì ní gbogbo wọn. Adébáyọ̀ Adégbọlá Eleruwa fúnra ẹ̀, Samuel Sàlàkó Adéwùsì Ọ̀dọ̀fin Ìrúwà, olóyè Fẹ́mi Àtàndá Jágun Ìrúwà, olóyè I.O. Ọlábọ̀dé Olùkọ̀tún Ìrúwà, Ìdòwú Ọ̀kẹ́owó Aṣípa Ìrúwà, I. Ọ̀jẹ́bísí Baálé Àgbé àti ọ̀gbẹ́ni Kàsálí Ṣàngótìkùn. Gbogbo àwọn yìí ní ilé ẹjọ́ gíga dá lẹ́bi tí wọ́n láwọn kò gbà tí wọ́n fi pe James Ọlátúndé olórí ẹbí Lárìbíkúsí, Alhaji Rasheed Oyèdépò Àjàó, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, olóòtú ètò ìdájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀ Ìbàràpá lẹ́jọ́. Ni wọ́n bá tún bẹ̀rẹ̀ ẹjọ́ yìí níbẹ̀ o. Fún odidi ọdún méjì ni wọ́n sì fi ń fa ọ̀rọ̀ náà mọ́ ara wọn lẹ́nu. Àmọ́ nígbà tó jẹ́ bí ajú abẹ̀bẹ̀ sókè nígbà yígba, ibi pẹlẹbẹ náà ni yóò máa fi lélẹ̀. Lóṣù keje 2013 ìdájọ́ tún dé. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ló dájọ́ lọ́jọ́ 15 oṣù keje 2013 yìí. Níbẹ̀ sì ni adájọ́ Monica Dongba Mensah ti ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò rújú rárá o. Adégbọlá àti àwọn èèyàn ẹ̀ kàn fẹ́ máa fi àsìkò ilé ẹjọ́ yìí ṣòfò ni. Wọ́n ní ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ dá ní 2011 kún ojú òṣùwọ̀n tààrà, kò sì sí kọ́lọ́fín kan níbẹ̀ rárá. Adájọ́ Monica ní Adégbọlá kì í ṣe ẹni tí oyè kan, ọ̀nà èrú ló gbà láti gbà á mú àwọn tó kàn lọ́wọ́. Ìrẹ́jẹ àti ìyànjẹ pátágbà ni. Nítorí bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ti yàn án àti bí wọ́n ti kéde ẹ̀ pẹ̀lú bí wọ́n ti fi jọba òfò ní gbogbo ẹ̀ o. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fagilé. Gbogbo èèyàn ti tún rò pé Adégbọlá yóò torí èyí fi ọ̀rọ̀ náà sílẹ̀ ni, nítorí ó yẹ kóun náà ti mọ̀ pé ìlọ́ ti yá. Oníbodè àpòmù wọn kò ní fá, wọn gbà á lóbìnrin, ọ̀pẹ̀lẹ̀ tí ìbá tún fi dífá ọ̀rọ̀ ọ̀hún wò, ajá tún gbé e jẹ. Kí ló wá kù tí yóò máa wá ṣe? Àmọ́ Adégbọlá kò tún gbà ó. Ó ní níbi tí ọ̀rọ̀ dé yìí ikú yájẹ̀sí ni, pé kí wọ́n má pe òun ní Eleruwa mọ́ yẹn, kíní náà kò ní í ṣeé ṣe. Òun ló bá tún gba ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa lọ. Ó ní kí wọ́n bá òun dájọ́ náà pé òun ló yẹ Eleruwa kàn sẹ́ ẹ̀. Àwọn tí wọ́n ń dìtẹ̀ mọ́ òun yìí kò mọ ohun tó ń ṣe wọ́n ni. Ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, wọ́n tún tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ sì dàbí ìgbà tí olókùnrùn kan kú tí wọ́n tún mú olókùnrùn míì joyè. Yéè kò ní tán nínú irú ìlú bẹ́ẹ̀ láéláé. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ṣàkàrà Eleruwa yìí o, bí ẹni yìnbọn tí kò lápá tí ni, ṣàkàbùlà lásán. Torí nígbà tó di ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2019, ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa yìí dájọ́ pé gbogbo ẹjọ́ tí àwọn ilé ẹjọ́ méjèèjì ti dá tẹ́lẹ̀ yẹn kò sí ohun tó dáa tó. Wọ́n ní kí Adégbọlá fi ipò Eleruwa sílẹ̀ kíákíá. Àwọn adájọ́ ńláńlá 5 ni wọ́n jókòó lórí ẹjọ́ náà. Adájọ́ Muhammad Dátijọ́ ló ṣe olórí wọn. Nínú ìdájọ́ wọn, èyí tí adájọ́ Kúdírátù Kékeré Ẹkùn, ẹni tó jẹ́ adájọ́ àgbà ilẹ̀ wa báyìí kà jáde, wọ́n ṣàlàyé síbẹ̀ pé àwáwí asán lásán ní gbogbo ohun tí Adégbọlá àti àwọn agbẹjọ́rò ẹ̀ ń wí yìí. Wọ́n ní kò sí ọ̀rọ̀ gidi kan nínú ẹjọ́ náà, nítorí ẹjọ́ náà kò rújú rárá. Wọ́n ní oyè kò kan Adégbọlá, kò sì sí ìdí tó fi gbọ́dọ̀ wà nípò Eleruwa. Wọn kò tún gbọ́dọ̀ gbúròó ẹ̀ níbẹ̀ mọ́ láéláé. Níbẹ̀ ni ẹjọ́ náà pín sí o. Àwọn aráàlú sì ti rò pé kìnní náà ti pín nìyẹn. Àfi ti pé àwọn tí wọ́n mọ Eleruwa náà dáadáa ni ọ̀kan nínú àwọn tí Seyi Makinde gbójúlé lágbègbè Ìbàràpá kó tó lè gba ipò gómìnà nìyẹn. Àti pé lára ìlérí tó sì ti ṣe ni pé gbogbo ohun yòówù tó bá gbà làwọn yóò fún Adégbọlá yóò padà sípò ọba ṣáá ni. Bó bá jẹ́ lóòótọ́ leléyìí, tàbí bó bá jẹ́ irọ́ ni, ìgbésẹ̀ tí Makinde gbé lórí ọ̀rọ̀ yìí fi hàn pé kìnní kan wà nídìí ọ̀rọ̀ náà tó ju èyí tí gbogbo ayé fojú rí lọ. Ìdí ni pé kí ni yóò mú odidi gómìnà lọ mú ẹni tí ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa ti yọ lóyè láti tún fi jẹ oyè yìí kan náà. Ọ̀nà tí wọ́n sì gbé kìnní náà gbà àfi bí ète ńlá tí ẹnikẹ́ni kò lè ṣàlàyé ẹ̀ gan ni. Èyí tó kọ́kọ́ fi ìwà àwaláwà níbẹ̀ yìí hàn ni pé lẹ́yìn tí ilé ẹjọ́ dájọ́ pé kí Adégbọlá fipò sílẹ̀, Ìbàdàn ló jókòó sí nígbà tó sì di ọjọ́ 16 oṣù kejì 2020, ìyẹn oṣù kẹta lẹ́yìn ìdájọ́, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́ọ̀gì àti àwọn ẹgbẹ́ OPC. Adégbọlá padà sáàfin Eleruwa. Kò sì sẹ́nìkan tó lè dá a dúró nítorí àwọn jàǹdùkú tó kó wọlé. Àmọ́ àwọn èèyàn gbà pé eléyìí kò lè ṣeé ṣe tí kò bá ní ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú, nítorí ìjọba fúnra wọn
ni wọ́n lè mú àṣẹ tí ilé ẹjọ́ ńlá kan bá pàṣẹ. Bí ìjọba Ọ̀yọ́ bá sì ti wà lẹ́yìn ẹni tí wọ́n dá lẹ́bi, kò sí ohun tí àwọn tí wọ́n dá láre lè ṣe. Lọ́nà kejì, àṣẹ tí ilé ẹjọ́ fi sílẹ̀ ni pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò náà láti ilẹ̀, kí wọ́n sì yan ọmọ ọba tuntun tí yóò gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Láyé ìjọba Mákindé ni wọ́n yọ Adégbọlá bíi Eleruwa ní 2019. Ayé ìjọba rẹ̀ náà ni ọba yìí fọ̀nà tí kò dáa rárá padà sáàfin ní 2020. Ìjọba gómìnà yìí sì tún dúró títí dìgbà tó fi wọlé ní sáà kejì ní 2023 kó tó ṣe ohunkóhun. Wọn kò fi ẹlòmíì jẹ, bẹ́ẹ̀ ni wọn kò bẹ̀rẹ̀ ètò láti yan Eleruwa tuntun bí kò ṣe nínú oṣù kínní ọdún 2025 tá a wà yìí. Àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀, tí wọ́n ti kéde, làwọn ìdílé Lárìbíkúsí ti pè pàdé lọ́jọ́ 11 oṣù kínní náà, tí wọ́n sì fi olóyè Akínládé ṣe olórí ẹbí wọn torí ẹni tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ti kú, tí wọ́n sì mú ọmọ oyè tuntun tí wọ́n lọ fi orúkọ ẹ̀ sílẹ̀ lọ́dọ̀ alága ìjọba ìbílẹ̀ Ìbàràpá yìí, Kasim Owólabí Arógundádé. Àmọ́ lọ́jọ́ kẹta ọjọ́ yìí, ìròyìn jáde pé àwọn afọbajẹ́ ti mú orúkọ Eleruwa tuntun lọ fúnjọba o. Táwa lẹni tí wọ́n mú, kò sẹ́nìkan tó gbọ́ kinní kan. Àfi bíròyìn ṣe bẹ̀rẹ̀ sí jáde níkọ̀rọ̀ pé ó mà dàbí pé Eleruwa àtijọ́, ìyẹn Adégbọlá náà ni wọ́n tún mú o. Nígbà náà ni àwọn ìdílé àkàlákọ̀ yìí ti sáré ṣèpàdé tí gbogbo àwọn ọmọ oyè ibẹ̀ sì jáde pé àwọn kò faramọ́ kí ẹnikẹ́ni jáde láti ìdílé àwọn pé òun fẹ́ jọba o, nítorí àwọn ìdílé Lárìbíkúsí ní oyè náà kàn. Bàbá kan níbẹ̀ tó dàgbà jù, Moses Oyèbímpé, sọ ní gbangba pé ìdílé àwọn àkàlákọ̀ ti jẹ Eleruwa lẹ́ẹ̀mẹjọ, 5 péré sí ní àwọn Lárìbíkúsí ti jẹ, àti pé eléyìí tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀nà tó dára, ìrẹ́jẹ àti ìwà ìkà ni, pé ìdílé àwọn Lárìbíkúsí ní ipò náà kàn, àwọn ni wọ́n sì gbọ́dọ̀ jẹ. Ìjọba Mákindé kò ṣe bí ẹni pé àwọn gbọ́ o, àfi bí wọ́n ṣe jáde lójijì lọ́jọ́ 4 oṣù kẹta yìí, tí wọ́n sì kéde pé àwọn máa ti mú Samuel Adébáyọ̀ Adégbọlá gẹ́gẹ́ bí Eleruwa tuntun o, àti pé àwọn mú nítorí pé àwọn ọmọ oyè nídìílé tí ipò náà kàn, ìyẹn nílé àwọn Lárìbíkúsí, kò tètè fa ọmọ oyè kalẹ̀ lásìkò tí àwọn ní kí wọ́n mú orúkọ wá, ní àwọn ṣe padà lọ mú Adégbọlá láti ìdílé tiwọn. Kò sí ẹ̀dá kan tó jẹ́ ọmọ Yorùbá tí kò mọ̀ pé irọ́ burúkú ní Mákindé àti ìjọba rẹ̀ pa, ṣùgbọ́n kò sẹ́ni tó lè mú wọn sí i. Kí ọ̀rọ̀ náà sì tó di ariwo, nígbà tí àwọn Lárìbíkúsí sì ń kọ̀wé ẹ̀hónú lọ́wọ́, tí wọ́n sì ń wá ọ̀nà tí wọn yóò gbà àti kí ni wọn yóò ṣe láti jẹ́ kí ìjọba mọ ìdí abájọ. Mákindé pe Adégbọlá sí ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ 7 tí wọ́n kéde ọ̀rọ̀ yìí, ó sì gbé ọ̀pá àṣẹ àti sábúkẹ́ẹ̀tì lé lọ́wọ́. Ó ní àwọn ti yàn án bí Eleruwa tuntun kó máa jayé ọba lọ. Níbi tí ọ̀rọ̀ náà wà nìyí títí tí a sì fi ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń béèrè pé irú ète, jìbìtì, ojúkorojú àti ìwà ìkà wo ló tó èyí tí gómìnà Mákindé ṣe fáwọn ará Èrúwà yìí. Àlàyé tí gómìnà náà sì ń ṣe ni pé ọ̀rọ̀ ọba Èrúwà yìí ti pẹ́ nílẹ̀ jù, ó sì fẹ́ yanjú ẹ̀ kíákíá ni. Bóyá ibi tó wá yanjú ẹ̀ sí yìí dáa tó, tàbí kò tiẹ̀ dáa rárá. Láìpẹ́ láì jìnnà, ẹni kú àtẹni tó sọnù yóò pàdé. Bí irọ́ bá sì lọ 20 ọdún, òótọ́ yóò bá lọ́jọ́ kan. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú etí gbọ́ o.